Ọ̀tún awo òde àbá dífá fún wọn lóde àbá. Ẹkún ajé ni wọ́n ń sun. Wọ́n rúbọ lóde àbá. Wọ́n lájé lọ́wọ́. A kì í wariwo ọjà. Ẹni tá à ń bá nájà là ń wò. Bí a bá sọ̀kò sọ́jà, aráalé ẹni ní bá. Àgbà kì í wà lọ́jà kórí ọmọ titun wọ́. Àwọn wọ̀nyí jẹ́ díẹ̀ lára òwe Yorùbá tó ń tọ́ka sọ́jà. Ó fẹ́ẹ̀ mọ́ sí ìlú kan nílẹ̀ Yorùbá tí kò lọ́jà tí àwọn ènìyàn wọn ná. Ọjà Akẹ̀sán, tí a tún mọ̀ sí ọjà ọba, gan-an ni baálẹ̀ ọjà ní ìlú Ọ̀yọ́. Yàtọ̀ sí àwọn ọjà míì tí ń bẹ lọ́yọ̀ọ́, Akẹ̀sán jẹ́ ọjà ìṣẹ̀ǹbáyé tí wọ́n ṣe káràkátà nínú rẹ̀ lójoojúmọ́. In Akẹ̀sán market, which is very close to the Alaafin's palace, is an Igi Ajé that prospers Oyo and its people for commerce. Oyè tún jẹ́ a máa kíra wa kú àsìkò yìí, ìyẹn fún gbogbo etí tó ń gbọ́ mi. Àṣẹ̀ṣẹ̀ sún òjò rèé, èyí tó bọ́lẹ̀ yìí. Ẹ gbọ́ ṣó máa rọ̀ ni àbí ò ní rọ̀? Èmi Haruna Adéníran, inú ọjà tá a wà yìí, ọjà àdáyébá ni. Akẹ̀sán market. Inú ọjà tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí, ó ti ń bẹ àwọn baba ńlá wa ní ẹ̀túlẹ̀ rẹ̀. Àwọn bàbá tó gba bàbá tó bí wa ní ẹ̀túlẹ̀ rẹ̀. Aláàfin tó gbéṣẹ̀ gan ọba jù lọ́jà yìí. Ó dé bá ọjà yìí láyé ni. Kò jẹ́ pé ń gbọ́ dáyé lọ́jà yìí dáyé rárá o. Aláàfin tó kù ó dé bá ni. Èmi ni Ìyáàfin Tìjání Àdìját. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ yìí. Inú ọjà yìí náà ni mo lè dàgbà sí. Ìjọ́ kan ẹnìkan wá jáde nínú ọjà yìí, ó wá ń pòyì. Mo wá ní kí ló dé tẹ́ fi gbá ẹni yìí ní àyà báyìí? Wọ́n ní láti mọ sọ fún mi pé ó ti pàdé òòṣà kan níbẹ̀ yẹn ni pé tí àwọn ò bá yí aṣọ yìí ṣí òdì fún kò lè mọ̀nà lé, so wọ́n ṣáà ti yí aṣọ yẹn sódì bó ṣe mọ̀nà lé nìyẹn. Mo wá ń bí wọ́n léèrè pé nínú ọjà yìí náà wọ́n sọ pé kí ni òòṣà 5 ló wà nínú ọjà yìí. Wọ́n máa ń ṣe nǹkan àfo, nǹkan ojú ẹlẹ́gbà, èyí náà igi tó ń wò yẹn igi ajé ni o. Akẹ̀mẹ́sàn o ni wọ́n ń pè ní Akẹ̀sán baálẹ̀ ọjà Akẹ̀mẹ́sàn. O gangan ni ó fọ́ọ̀mù orúkọ ọjà Akẹ̀sán. Mẹ́ta ni igi tí ń bẹ láàrin ìgbà kó tó kú ìyá wọn yìí. Àwọn ọmọ ti fi ilé lọ. Ọlọ́run dọ̀hún sí pé kí wọ́n máa wá bọ́ gẹ́gẹ́ bí òòṣà lọ́jà Akẹ̀sán. Lábẹ́bẹ́ yìí, igi náà jẹ́ igi tó dáa. Igi ajé ni fún wa. Ọjà yìí, ọmọ ń dáàbò bo everything nínú ọjà yìí bó ṣe wà. Amẹ nínú ọjà Akẹ̀sán ní Ràfíàtú níbi Igi ajé dáadáa jẹ́ aláàánú ni. Ṣùgbọ́n àwọn adébẹ̀ tí ìrà àánú gbà igi àánú ni ajé gidi ni. Ọdọọdún wọn sì máa bọ́ wádìí ní oṣù kẹjọ wọn wà bọ́ ń bí àti máa ṣe dáadáa pẹ̀lú rẹ̀ aṣàlámójútó rẹ̀. Ọjọ́ igi tó dáàbò bò rẹ̀ tí ń gbé àánú wá èèyàn tí àwọn ọmọ aráàánú gbà láti ara rẹ̀ tí wọ́n bá ti débẹ̀. Inú ọjà Akẹ̀sán la wà tá a ti ń tajà igi ajé igi àánú ni. Ìmọ̀ ṣàánú wa, à ń pawó relé ọmọ wo ògbóná ọkọ wo ògbóná, wọ́n dìbò lọ́yọ̀ ń rọwọ́ rọsẹ̀, àrípa lára, Igi ajé igi tí ń dáàbò bóyàn ni, ìtẹ̀wádé bẹ̀ tẹ́ rí dáadáa tẹ́ ẹ̀ ní rí.
aláàánú ni igi ajé wa o àti ìmọ̀ tó di rẹ̀ ṣe wọ́n sì mọ́ bá wa bọ́ lọ́dọọdún. igi tí ó jẹ́ igi aláàánú ni tí ó bá dinú òjò yóò wà báwọn náà ni kò kí ń wọ́wé tó bá dinú ẹ̀rùn kò kí ń wọ́wé so kò sí wàhálà kankan pẹ̀lú ẹ̀ ó máa ń dáàbò bò wá wọ́n máa wá ń bọ́ lọ́dọọdún wọ́n dẹ̀ máa ń fi ẹyin èkuru ìgbín àti omi tútù náà fi máa ń bọ. ọlọ́run bá lórí kọjá mọ́ra àánú gbà ẹ̀nà ọdún fáwa yìí pẹ̀lú ìgbòkà àdìyí náà ó sì ṣiṣẹ́ lórí wa gan ni lórí àánú ara rẹ̀ náà ó ṣiṣẹ́ lé alẹ́ lórí lọ́yọ̀ọ́ yìí tá a fi dìbò yìí ní rọwọ́rọsẹ̀ láàrá burú síra wa òjà ilé sí wọnú ọjà yìí wá àánú rẹ̀ ń bá wa lọ ni ká sì mọ́ra àánú rẹ̀ lọ títí láéláé. ìjà aláàánú ni o àwa àtàǹbẹ̀ lọ́jà wa náà ń tà à ń pawó relé kó já mọ́ ta sí ni o owó ńláńlá kó fi lè wá ṣèbùgbé o kó já mọ́ ta o ká mọ́ ríta jẹ́sẹ̀ o náà mọ́ wọ́ mọ́ yàn kú o igi ajé igi àánú ni igi wa o. ẹran làwa ń tà ìsọ ẹlẹ́ran la wà yìí láti ń sọ̀rọ̀ wọ́ yìí kankan kan lè yẹn náà jẹ́ bí fan chairman for this market igbákejì alága ọjà yìí a sì ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ káwa ń sori ilé ń bẹ̀ gan-an kọ́lọ́mọdé ọ̀bàjẹ́ a sì ń wá lọ síwájú kí ló ọ̀yọ́ mọ́ bàjẹ́ kọjá ọ̀yọ́ mọ́ túká kọ́ mọ́ tó jóná mọ́ bó ṣe jóná bá a sì jókòó yìí náà ni bàbá wa olórí ẹlẹ́gùn tó kú ojú mi tí mo jókòó yìí lọ fi jẹ ojú tèmi mo jókòó ilé jẹ àdúgbò ẹ̀rọ ọlọ́run pé tó ọlọ́run kó mọ́ bẹ́ẹ̀ yẹn rẹ̀ jẹ́ kó jẹ́ kí ìṣẹ̀ṣe ọmọ tẹ̀síwájú kí gbogbo wọn láfọwọ́sowọ́pọ̀ kí ló lè dáa kó lè tùṣẹ́ kó lè tùbà ìdí ọ̀rọ̀ nù. oyin wọ́nranwọ́nran ọ̀bọ̀nbọ̀n náà wọ́nranwọ́nran adíáfágbá gidi àbò fún koto ni ó mèrè oyin mu àáké ṣiṣẹ́ kò mèrè délé koto ni ó mèrè oyin mu a ó mèrè ọjà délé o láṣẹ Ìdùmarè.